Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show. The baby of Odùduwà nation. Ẹ̀yin bàbá, ṣé ti gbọ́ tuntun. Fúlàní bandit ó ti yarí. Ẹ jẹ́ tilẹ̀kùn store wa tọ̀hún. Mo lọ tilẹ̀kùn store tọ̀hún ni. Kóhùn mi màmá lọ síta because ó kàn ń dùn mọ́ mi gbìgbìgbìgbìgbì. Ẹ gbọ́. Ó kàn ń dùn mọ́ mi gẹ́gẹ́gẹ́gẹ́. Àwọn bandits tó call for peace tí Nigerian government tí ò lè pe Sunday ọmọ Adéyẹmọ wípé ó yá máa bọ̀ wálé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé tó call for peace. Àwọn bandits ti fohùn lẹ̀ fún wọn. Kò wá tán síbẹ̀. Gómìnà wa jáde tán. Wàhálà inú mi dẹ̀ ń dùn pẹ̀lú àwọn níwùsì tó kàn ń jáde báwo níwùsì yẹn ṣe ń jáde inú mi kò ń dùn ṣé mo tó súnmọ́ ẹ jẹ́ kí inú mi dùn dáadáa géèmù 2027 bó ṣe máa gbà ó máa bad days ó máa láàdù gan. Àwọn báńdíìtì tó pe píìsì tí wọ́n bá ṣe píìsì àwọn báńdíìtì ṣẹ̀ṣẹ̀ release èèyàn 40. Nígbà tó release èèyàn 40 tán ó wá ṣe kí ni fún ìjọba Nàìjíríà wá já wọn ní wọ́n ní mo wò ta ni o kí má rojọ́ lọ gọra mi bóyá kọ́sítọ́mà ti wà ń bẹ̀ yẹn torí inú mo wà gbọ́ mi làwọn báńdíìtì bá ṣe kí ni ló bá bóhùn ló bá ju òkú ọ̀rọ̀ lẹ̀ pẹ̀lú wọ́n ní tó gbáski tẹ́ bá gbọ́ pé wọ́n ní tó bades Fúlàní bá jùlẹ̀ fún Tinubu àti gbogbo Nigerian government gbogbo àwọn Nigerian politicians àwọn people ìbá fi ohùn lẹ̀ fún wọn. Bandits tó ń rẹ́ni lọ́wọ́lọ́wọ́ tí ìjọba rí ojú ẹ̀ wọ́n náà wọ́n tí wọn ò lè ṣe kankan fún. Bandits tó gbayì tó gbáski international worldwide bandits ẹ bá ṣe ẹ̀ṣọ́ yìí tí mo fi gbélé ìwọ ló yẹ kẹ́ mọ̀ pé news yẹn ó lẹ́tìkẹ́ tí mi ò jókòó kí n máa ṣe báyìí àdínú mi kàn ń dùn ni nígbà tí mo rí bó ṣe lọ lọ́tún lọ́sì mo ní well play ó yá now let's go there a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí ì rí nǹkankan alẹ́ mi ni mo máa fi gbogbo yín ṣẹ̀sìn pa. Celebrity bandit tó rẹ́ni lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà celebrity bandit tó jáde tó togun tó jáde tìjàtìjà tó kó gbogbo weapon àtàwọn ọmọ ogun tó kó wọn kóra tó kò faṣọ bojú ó ṣòfèsì ni gbogbo àgbáyé gan wò ó gbogbo orílẹ̀-èdè ni wọ́n ti wò ó wípé yes bandit tó dúró tó gallant ó dúró gallant tìjọba Nàìjíríà lọ́rùn ní pé ẹ̀yin sẹ́ ìyálà yá yín wọn bí yín kò sí àwèrè lẹ́kọ̀ọ́ fẹ́ kéku. Bandit release èèyàn 40 ṣe mo kọ́kọ́ for peace nínú ọ̀sẹ̀ ta lò tọ́ yìí ọkọ̀ for peace tó wá kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èrò ló wà lọ́dọ̀ àwọn bandit yìí fún àwọn ẹlòmíì nínú wọn lóyún tó ń bímọ fún wọn tí wọ́n dẹ̀ initiate àwọn ọmọ yẹn as bandit soldier Boko Haram soldier. Ṣé ìgbẹ́nu mi bá mi tẹ like o torí YouTube o ẹ mọ̀ pé àwọn fẹ́ gbọ́ bandit terrorist yẹn ẹ bá mi tẹ like gbogbo èyí tẹ bá wò máa ṣàlàyé fún yín dáadáa máa gbé yín débẹ̀ dáadáa kí oníkálukú lè mọnú odó tó fẹ́ da òun lásì kí oníkálukú lè tètè mọ bó ṣe máa gbé ara dì against 2027 ó máa dẹ́tì gan ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó máa lẹ́tìkẹ́. Oh my God, mo sọ fún yín pé ó máa dẹ́tì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti bí sọ́dọ̀ àwọn bandits yìí. Kódà ìgbà tí wọ́n call for peace, àwọn bandits show face àwọn ọmọ mi. Wọ́n show face àwọn ìyá wọn. Ẹ máa rí gan nínú fídíò tí màá tún play fún yín. Kò sí bójúbójú bẹ́ẹ̀, kò sí má jẹ́ agbọ́n bẹ́ẹ̀, kò sí má jẹ́ arí níbẹ̀. Wọ́n gbé síta dáadáa kí wọ́n rí. Ṣé wá rí àwọn bandits yẹn wọ́n wá release èèyàn 40 wọ́n fi pàrokò ránṣẹ́
fún federal government of Nigeria. Wọ́n wá ní láti máa sọ fún Nigeria government wípé ẹ má lọ wá o. Tẹ́ bá ti torí wípé a release èèyàn 40 ẹ má gbọ́ o. Tẹ́ bá lọ torí pé a release èèyàn 40 tẹ́ bá lọ súnmọ́ káàbù a máa jẹ Nigeria wọn ni. Ìbẹ̀rù burúkú. Àwọn people yìí sọ fún federal government of Nigeria pé ṣẹlẹ̀ èèyàn 40 ta release yìí. Ẹ má rò bóyá kò sí àwọn èèyàn mọ́ lọ́dọ̀ wa o. Àbí kẹ́ má rò bóyá tó ra ti release èèyàn 40. Láfter ta ṣe peace meeting tán. Ẹ wá fẹ́ gbórí wá sí káàpù wa. Àwọn people yìí ti ní káàpù tó gbà skigidi. Tó tún ṣe kíni tó tún mú yes ju Sambisa Forest lọ ní Nàìjíríà. Ibẹ̀ ló ń kó gbogbo armor tank tí wọ́n rà, ibẹ̀ ló ń kó sí. Ibẹ̀ ló ń kó gbogbo irinṣẹ́ burúkú, àdó olóró burúkú tí wọ́n rà, ibẹ̀ ló ń kó sí nínú Nàìjíríà. Ibẹ̀ lẹ́rí tí wọ́n wá tún wá ń fi helicopter drop wọn. Ẹ̀yin tẹ́ bá wo program mi dáadáa, mo gbé fídíò yẹn wá bí àwọn òyìnbó bí wọ́n ṣe wá já àwọn terrorists tó kú wá di more than 400. Mo gbé fídíò yẹn wá báyìí. Táwọn òyìnbó yẹn sọ fún wọn pé ẹ máa lọ. Táwọn sì dúró tó ṣe fídíò báyìí kẹ́ lè mọ̀ pé yes, àwọn ti land. Àwọn eruku ti gbórí wọlé. Ibẹ̀ ni gbogbo wọn lọ. Káàpù yẹn ní gbajúmọ̀ celebrity bandit ní gbogbo ìlú tó bá ti lè recognize ọ̀daràn owó wàhálà. Wọ́n kàn gbọ́ngàn pò ń dá wọn láàmú ní ìlú wọn máa wá ìkiri. Ṣùgbọ́n Nàìjíríà rí ọ̀daràn. Nàìjíríà ò lè mú, wọn ò lè ṣe kọ́kọ́ fún. Wọ́n tún bẹ́ẹ̀ ni. Ọ̀daràn yẹn apanilẹ́kúnjayé òun ló wá bọ́ síta sí ló wá já wọ́n ní fún wọn wípé ẹ má lọ torí wípé mo release èèyàn 40 kẹ́lẹ́ fẹ́ wá kógun já káàmpù wa. Nàìjíríà ò ní wò tán. Wọ́n sọ débi pé àwọn rédíò àti sọ ìlú yẹn di eérú. Gómìnà wa bọ́ síta. Ìjàyà ẹjọ́ ta ní ká máa pè ní Jagaban báyìí. Ṣé ká máa pè gómìnà Jagaban of Fúlàní? Tinubu ni Jagaban of Yorùbá. Ṣé ká pè bẹ́ẹ̀? Because kò tẹ̀ wá yé mi mọ́ sí. Mi wá mẹni tó wá jagajaga jù nínú Tinubu àti Gumi. Gómìnà wa bọ́ síta. Lòun náà bá gbẹnu sí máìkì, lòun náà bá sọ̀rọ̀. Gbogbo ẹ̀ la máa gbọ́ gàgàgà. Wàhálà ó dùn mọ́ mi gan. Ó dùn mọ́ mi gan because orí aláìṣẹ̀ ó máa bí yín. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó máa ké. Ìyà tẹ́ fi jẹ àwọn aláìṣẹ̀ ẹ̀san á ké lọ́rùn gbogbo ẹ̀yin olórí Nàìjíríà. Tí ní pọpọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ibi tá máa jókòó sí ni tá máa ti gbòòrò 2027 bẹ́ ṣe fẹ́ ṣe. Bí Fúlàní ò ṣe ní gé orí yín bọ́ sílẹ̀, ojú wa ló máa ṣe. Pẹ̀lú píìsì ọ̀ràn tẹ́ make ìjọba ò ní agbára láti mú ọ̀daràn, ṣùgbọ́n wọ́n ní agbára láti mú olótìtọ́. Ẹ wá ní kọ́lọ́run má gbẹ̀san. Ẹ wá ní kọ́lọ́run má dé bá Nigerian government. Ẹ máa ṣégè wàhálà ní 2027. Ẹ ṣe ṣégè wàhálà ẹ̀ tún wá ní débẹ̀. Ẹlòmíì nínú yín pólíbùtù ló máa pamọ́. Fúlàní ló máa pa yín. Ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu celebrity bandits. Bandits tó break record all over the world. Ew! Bandits tó break record. Kámẹ́rà mi lọ òkè jù. Ẹ lè mọ orí mi dáadáa. Ó dùn mọ́ mi gẹ́gẹ́gẹ́. Tẹ́ bá gbọ́ pé ó dùn mọ́ mi, ó dùn mọ́ mi yé. Ó dùn mọ́ mi o. Ẹ̀yin àbẹ̀yìn bàbá mi. Bandits tó break record. Nígbà tá ní ká ṣẹ́ sókè tí wọ́n tún já lọlẹ̀. Bandits tó break record ní 2025. Ó jáde tán togutogun. Ó jẹ́ kó mọ̀ wípé ó pọ̀ yẹ̀yẹ̀, ó pọ̀ nílẹ̀. Tó bá tẹ́rí sí wọn pa lórí. Tó bá tẹ́rí sí wọn ò ní farare lọ. Ẹ jẹ́ gbọ́rọ̀ látẹnu ẹ̀. Ẹ wá bá mi wo fídíò ẹ̀. Ẹ̀yin tẹ́ bá gbé dé àwọn sẹ́wẹ́ tó bá bá yín translate ní sùúrù má ti sọ̀rọ̀. Ṣẹ́rẹ́ ẹ̀yin tẹ́ bá wá gbọ́ ní sùúrù. Ó ṣàfẹ́ sọ̀rọ̀ ṣáá. This man won't talk. Take her easy, you go talk. Ẹ̀yin tẹ́ bá wá gbọ́ Haúsá. Ẹ wá jẹ́ ń já yín síbẹ̀ ṣe máa di point yẹn mú. Ẹ máa gbọ́ gbà tó bá máa dárúkọ uku.
ẹ máa gbọ́ ó tẹ̀ máa píkì ni bó ṣe sọ fún yín pé mo ti release èèyàn 40 o ẹ má wá torí ẹ̀ sọ wípé fẹ́ súnmọ́ kámpù mi o tí ẹ bá súnmọ́ kámpù mi ikú yín sàrà ni ó sọ fún wọn Naija ni frankly ó grant public interview ni tẹ bá súnmọ́ kámpù mi ikú yín sàrà ni mi ò gbé ojú mi pamọ́ èmi lẹ ń wò yìí tẹ bá tẹ́rí sí very young boy tẹ bá lọ sí gbogbo orí Facebook Twitter Instagram bọ́bọ́ yìí ló ń rè ní sí gbogbo àwọn orílẹ̀-èdè káàkiri àdè máa wò pé nínú Nàìjíríà bandit bọ́ síta Nigerian government ti pe peace pẹ̀lú ẹ̀ ó tún wá bọ́ síta kò ṣe write up fídíò tó dẹ̀ fi ń sọ̀rọ̀ abẹ́rẹ́ bóyá àwọn tí wọn ò gbọ́ èdè Haúsá tí wọn ò ṣe ọmọ Nàìjíríà wọn ò ní translate ọ̀rọ̀ yẹn fún wọn bẹ́ẹ̀ ni ẹ jókòó sí ẹ já gbọ́ ó dùn mọ́ mi gangan. Ranar Laraba an ba su kimanin mutum 30 can 27 ga 30 kenan su aka ba da an hada nawa kenan an samu kimanin mutum 70 har da biyu kuma ba wani abu ba yasa aka bada su ta dalilin sasancin da aka yi ba wata barazana aka yi mu wanda suke rike da su ba ƙarfin yaƙi aka nuna ba alƙawalin nan da aka ɗauka shi ya sanya aka bada su sannan ba wurin mutum guda suke ba an sojo wannan an sojo wannan an sojo wannan a bada su sannan tun ranar Laraba da aka bada su mai gidan mai umurce ni da cewar in tahi in je can wajen hayin daji duk dai abin da ya samu duk wanda aka san an kama a cikin dajin nan a an so shi to kuma ina can ina bakin kokari na an so shi na an so su mutanen wanda aka kakkama sai kuma ga report an bamu daga ruwan godiya cewar jami'an tsaro sun je sun sami mutanen mu sun bude musu wuta kai ba ma mutanen mu kadai ba har da Hausa an yi kan mai uwa da rabi an kashe mata da maza da yan yara sannan an kwashe dukiya an sun kai da baburan to kaga wannan abun shi ke nuna alamar su ma jami'an tsaron akwai yan bata gari daga cikin wanda ba sun abin na laye ko ba gaskiya ba don haka nan in za ku ɗauki mataki akan abin nan in ko ba za ku ɗauki mataki ba to gidan jiha za a koma ba sai an goma a gidan jiya ba abu ya lalace kuma a zo a ta yada ma duniya ana cewa ai mun saba alƙawari mu maciya amana ne kaza yau abun nan ya faru juma'a kuma ku annan shi ó tún wọ army uniform ìgbà tó pọ̀ fún peace aṣọ blue báyìí ló wọ̀ aṣọ blue òun ló wọ̀ tó tó ọkà àbọ̀sáyà. aje a samu bayan Allah da basu ji ba su gani ba a masu kisan gilla mu da mun je mu rama a yada ma duniya a ce ai mu yan ta'adda ne kaza wai mu rayuwar mu ce mu ya aka dauki rayuwar mu to bari ku ji in ga maku tsakani da Allah in kowa zai tsakanin shi da Allah kowa ya tsakanin shi da Allah in ko ba za a yi tsakani da Allah ba to rayuwa ba ta yi rayuwa ba duk wanda ya dauki rayuwar mu ba bakin komai take ba to tashi shi ma banza a banza take wallahi da ka ce za ka kashe man rai to ni ma daukan naka bane ko ba haka ba dan haka nan tsakanin da Allah in za a tsaya a yi abun nan na tsakani da Allah kawai a tsaya a yi shi ku shugabanni tsakanin da Allah ku daukan mu abun nan mataki ko ba gaskiya ba yanzu misali wannan abun da ya faru a ruwan godiya yau juma'a inda a ce kamar irin mutanen mu ne suka je suka yi wani abun da bai dace ba yanzu da an baza na duniya cewar ai an saba alƙawari mutanen nan maciya amana ne kaza da yin alƙawari da su sun samu manoma ko kaza ko da cikin gari aka talaka sun je sun bude masu ta to jami'an da sun suka zo suka yi wannan abu kuma ko da suka zo suka kashe mutane abun ya shayi hada Hausa ta dalilin ma akai ta dalilin Hausa aka zo akai da a ce ba hilani cikin gari ai ba za su zo su kashe mana mutane ba ko ba gaskiya ba amma ta dalilin mutanen mu na ciki suna rayuwa da mutanen ku shi yasa aka zo akan kashe su an zo su ma an taba wanda ba a san taba su an da aka dauki rayuwar su da muhimmanci wanda ake son a kare ko ba haka ba to dan haka nan tsakanin da Allah wannan abin in ba za a tsakani da Allah ba to gidan jefa za a koma kowa ya san da wannan sannan bai yiwu mu a taba mu a ce ko ba za mu magana ba ko ba gaskiya ba tsakani da Allah za a dauki matakin da ya dace a zo a dauka in kuma aka ce wai wannan abun yaudara za a kulla a zo ai a kashe mana mutane a ce ai wasu jami'an tsaro ne suka zo daga wuri kaza ba za mu yadda da wannan ba in aka zo aka kama mana mutane aka tai da su mu tambaya yan ina ne a ce ai ba yan nan bane to ba za mu lamunta da wannan ba da
dama tun farko sai da muka muku wannan kumfule din kuka ce kun amince duk wani jami'in tsaro ba wanda ba ku zama da shi ba da manya da kanana ba wanda bai san da maganar nan ba to ga irin ta yanzu an fara kuma mutum da aka yi wannan abu akwai wani kumfule wanda za ku nuna cewa ai gashi akwai wata alama ta barazana ta bangare mu wanda za a ce mun yi ne saba alƙawari ko akwai in akwai kai ku wadi ko ba gaskiya ba to mu gashi yanzu an fara ishu din da aka samu ma kun yi magani ko ba haka ba kuma matsalar da aka samu ẹgbẹ́ fún peace bandit dẹ̀ tún fi kó weapon nínú ìlú yẹn rẹ̀ gbá gbogbo weapons yẹn rí wọn mú àwọn ọmọ èèyàn wà lọ́kọ̀ bọ́jọ wọn ní Sunday Igboho lónìbọ̀ àwọn olùsì. àwọn olórí burúkú DSS àwọn ní Sunday Igboho lónìbọ̀ ẹgbẹ́ CCTV camera jáde. security ba wanda bai yi kokarin shi ba aka wannan matsala ko ba gaskiya ba to yanzu mutanen nan da aka anso tun da ake bala'in ku gaya man jami'an tsaron da kuka taɓa tura ya anso muku daidai da mutum 20 ko 30 a hannun irin mutanen bí bá dì tí bó ṣe bọ́ bí ẹdun tó rọ̀ bí òjò. ta masalaha aka bi kuma ga su an bada su to don haka nan tsakani da Allah ina gaya muku da babban murya in za a dauki mataki a dauka akan wannan abu in kuma ba za a dauka ba to tsakanin da Allah a gidan jiya ba a koma jama'a assalamu alaikum. Does your patio door do that? Bandit wa ó wá bọ́ bí ẹdun ó rọ̀ bí òjò nínú Nàìjíríà. Bandit wá ń sọ̀rọ̀ with full confidence pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nínú Nàìjíríà. Bandit tún wá wọ aṣọ military ó fi wá threaten Nigeria government. Rí pọ́ fọ́nì gan. Ọlọ́run ẹ̀san máa gbẹ̀san wa lára àwọn ìka èèyàn. Ó kàn wá dùn mí pé Bible àwọn Bíbélì ò ní lọ láláìṣẹ̀. Ó ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo á nípìn bẹ́ẹ̀. Nígbà tí àwọn bandit bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn olódodo kọ̀ọ̀kan máa forí kó bẹ́ẹ̀. Yes or no? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn olódodo kọ̀ọ̀kan wọ́n máa fi orí kó níbẹ̀. Kò sí bá ṣe fẹ́ ṣe. Nígbà tó pè fún peace, ẹ wo bí màá ṣe lọ fún peace. Ó lọ togutogu ó kó àwọn ọmọ ogun dání, gbogbo wọn dẹ̀ kó weapon dání. Òun fúnra rẹ̀ gbé weapon burúkú dání, ó dẹ̀ tún tó ọta bọ́ sáyà. Ó sin báyìí pé at least Barrett kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ wò lọ́wọ́ yẹn ṣẹ́ mọ́ yọta tó tò sáyà tó tò ní pelepele yẹn. Ìpele kọ̀ọ̀kan ṣẹ́ mọ́ yọta tó wà bẹ́ẹ̀. Kò ṣe kí ìpele kan máa pa èèyàn 300. Ẹ wá wòye tó tò sáyà gbẹ̀gbẹ̀. Ó dẹ̀ lọ pè fún peace. Ẹ dẹ̀ parí peace tán wọ́n kó gba weapons wọn tán kó wá wọ́n kó padà sínú igbó. Wọ́n dẹ̀ sáré fáwọn kan flush ẹ̀ lọ. Lẹ́yìn yẹn wọ́n wá release èèyàn 40. Èèyàn 40 lọ release. Bandit ṣẹ̀ṣẹ̀ wá wọṣọ army wá bá wọn wípé ẹ wá o mo ti release èèyàn 40 o. Lẹ́yìn tí mo release èèyàn 40 kí Nigerian government kó dúró sáyé wọn o. Kó má disturb òun o. Iṣẹ́ tóun bá ṣe àṣegbé ni o. Ẹ má wá sọ́nà bí tóun wá o. Ẹ má wá sọ́nà káàmpù òun o. Tẹ́ bá wá sọ́nà káàmpù òun ó máa dogun ó máa di ìjà ó máa di wàhálà. Ànígbà tó ń translate fún mi mo ní yé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Mo bá tún du bẹ́ẹ̀ mo bá tún dọ́dọ̀ èèyàn kan ọmọ Yíbò ni ìyẹn náà gbé sórí social media ìyẹn náà bá tún translate mo ní ẹ gbà mí. Wàhálà ẹ̀ ó fọ́ ní ìbàjẹ́. Ṣé ní gbogbo àwọn tó ń ṣe prank wọn rí nǹkan bí fi ṣe prank mọ́ sí celebrity tó rè ní sìn. Celebrity tó rè ní dáadáa ní 2025 òun ni Bandit this young guy tẹ́ wò yìí. Young guy tẹ́ wò yìí òun ló rè ní for 2025. Òun ló break Guinness record. Ọ̀daràn tó dúró tó gallant tó dẹ̀ sọ fún wọn nínú ìlú yẹn pé wọn bí aláya bàbá ńlá kò yí rẹ̀kẹ̀ débi tí mo bá wà. Màá finish yìí máa jẹ yín tán. Òun ni bọ̀bọ̀ tẹ́ wò yìí. Ẹ wo look ẹ wo dúró ẹ̀ ṣó jẹni tó bẹ̀rù kò bẹ̀rù anything. Kò bẹ̀rù anybody kò fọ́ fún yálà ya Tinubu. Ẹ wá wọn tí gómìnà tún wá sọ. Ọlájígẹ ó lágbára yéye ẹ tún wá gbọ́ gómi. Gbogbo àwọn blogger kan tó gbé kiri sí nìyẹn pé
gbogbo wọn tá sọ fún gbà yẹn pé energy tẹ́ fi jà lórí social media ẹ jẹ́ ká jọ fi pariwo Yorùbá nation ká jọ fi gbàrọ wa tí wọ́n ní kò ṣe bẹ́ẹ̀ nísìn wọ́n ti fẹ́ fi èpè wọ́n ti fẹ́ fi báyé ara wọn jẹ́ okay wọ́n ti fẹ́ fi báyé ara wọn jẹ́ sìn now kí ló wọ́n fight fún sìn wọ́n fight fún bí bandit ò ṣe ní kidnap àwọn èèyàn wọn. Ẹ má bínú bí bandit ò ṣe ní kidnap àwọn èèyàn wọn òun ló fight fún sí ìsìn ní gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ rí pé ṣé pé àwọn kidnapper ìrìlì tó tọ́ mo kò dé wá lọ lórí Facebook mo wá dọ́jà mọ́ àwọn ẹ̀yà máa dọ́jà máa rajà kiri lórí Facebook àwa tó lọ lù kiri mo kò dé rí ni gbogbo àwọn blogger yẹn bọ̀bọ́ yìí lọ́wọ́ gbé sórí péjì wọn lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀pẹ̀ àti Yíbò àti Yorùbá àtàwùsá àti Fúlàní gbogbo wọn wá gbé kiri wọn wá sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n dẹ̀ gbé wọ́n ṣó fèsì òwà yìí dì Nigeria government ò dẹ̀ lè lọ fún ṣùgbọ́n wọ́n lè lọ fún Nnamdi Kanu wọ́n lè wá fún Sunday Igboho tí ó pààyàn tí ó kó bọ́ sáyà kó fi rìn báyìí pé ó yá èmi rè anybody takú mi takú láyà Sunday Igboho tí ó kó bọ́ pé ó yá mo rántí ìgbà yẹn lọ tó bá láwọn bọ́ìsì kan jà pẹ̀lú àwọn ọlọ́pàá bá jà sọ́lá ló máa lọ sẹ́tù ẹ̀ torí mo rẹ́yìn olórí burúkú kan tẹ́ ṣe voice note jáde pé kì í ṣe torí Yorùbá nation lọ ṣe wá bọ́ọ̀sì wa ẹni tí mi dá yín lọ àtẹ̀yìntẹ̀ dídí pè mí lórí ọ̀rọ̀ yẹn káwọn ọmọ Yorùbá kan máa sọ pé kì í ṣe torí Yorùbá nation lọ ṣe wá ká chief wọlé ní July 1st 2021 wípé torí pé àwọn bọ́ìsì kan lọ bá àwọn ọlọ́pàá jà wọ́n gba ìbọn lọ́wọ́ wọn ṣẹ́rí àwọn èèyàn jẹ́ ká máa tó Instagram fúlù láì gbogbo ẹ̀yin tẹ́ pè mí lórí ọ̀rọ̀ yẹn ẹ ń pè mí fún yín lésì ìwọ tó bá dẹ̀ ni mo fún ẹ lésì jáde síta kó wá sọ ohun tí mo fún ẹ lésì bí fún anybody lésì ṣé ni mo sọ fẹ́ lómi pé ok ṣé bẹ́ẹ̀ bá ṣe ló ṣe jẹ́ nìyẹn ó dá ẹ ṣe máa bá yín sọ̀rọ̀ létà mo kọ́ tẹ̀ lómi dànù meanwhile gbogbo wa la mọ̀ pé torí Yorùbá nation lọ ṣe wá ká Chief Sunday Igboho wọlé ẹ̀yin ó máa lè tó jẹ́ wípé ọ̀rọ̀ yá dàbí ọ̀rọ̀ Balógun tó sọ fún wípé Ọlọ́run lòun ti ṣetán láti sọ Ọ̀wọ̀ di ọ̀pọ̀ ní ilẹ̀ Samaria tó ní kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tó ṣẹlẹ̀ tán òun gangan ni wọ́n yàn wípé kó wà lẹ́nu bodè nígbà tí Ọlọ́run sọ Ọ̀wọ̀ di ọ̀pọ̀ ní Samaria òun gangan tó ní kò lè ṣẹlẹ̀ lọ́lọ́run tún wá fi ọwọ́ tọ́ ọba yẹn lọ́kàn pé òun gangan ni kó lọ dúró sẹ́nu bodè kó ṣaṣojú ẹ̀ bẹ́ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sí wọ́n tẹ̀ pa kò jẹ́ nínú ọ̀pọ̀ yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe ọ̀rọ̀ ẹ̀yin tẹ́sán wípé kì í ṣe torí Yorùbá nation ló ṣe wá ká Sunday Igboho mọ́lé ní July 1st tí wọ́n sì pa èèyàn sí máa yẹn lọ́rùn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe ọ̀rọ̀ yín ẹ máa padà dẹni tí ò ní bá wọn jèrè ilẹ̀ Oòduà bó sì jẹ́ Yorùbá náà lẹ bá tún padà sí rí pé ẹ ní bá wọn jèrè ilẹ̀ Yorùbá ẹ bá mi share ètò yẹn bá mi like ètò yìí ẹ wá jẹ́ ká gbọ́ ohun tí gómìnà wa sọ ń tiẹ̀ tí ẹ ò tiẹ̀ lé rárá kò ní nípa àwọn ètò máa bá wa interpret ẹ̀ kiri kò ní nípa àwọn interpreter fún bọ́dà Gumi tiwọn kò nídìí àtọ́ kí ni Gumi sọ ní òsì dídí báyìí tiẹ̀ gbé títí ẹ̀ ni ó ní allow bandits to guide our forest for peace to reign Sheikh Gumi say èmi Gumi sọ allow bandits Nigeria government ò ní fẹ́ rí pa mí allow bandits tí gbogbo ìlú tí Ọlọ́run dá tí wọ́n wá bọ́ ṣe máa lé wọn kúrò ní ìlú wọn fídíò kan wọ́n jù sí mi ṣé nígbà tí máa wo fídíò yẹn mo wà lórí kọ́ pẹ̀lẹ́yàn kan ni mo dẹ̀ pariwo ẹni tí mo bá sọ̀rọ̀ sọ pé ẹlẹ́díkẹ́ kílódé mo ní fídíò kan ni mo wò lọ́wọ́ báwo ni ìbá ṣe dá tó kó jẹ́ pé Facebook àbí YouTube lè jẹ́ kéèyàn post ẹ̀ kẹ́ wo iye bandits tó wá láti Nàìjíríà tó wọnú Mali tí Mali government pa wọ́n dẹ̀ kọ́ wọ́n pariwo wọ́n ṣe fídíò ní o wípé àti Nàìjíríà ló ti wá that is pé any country sì ẹ bá mi share ètò ìmúfẹ́lẹ́dùnmáre bẹ̀yẹ̀ ní gbọ́mọ sí any country sì ti bandit bá ti dá wọn láàmú wọ́n á ní Nàìjíríà ló ti wá nítorí pé kí ni Nàìjíríà ló ń fojoojúmọ́ pè fún peace láàrin ìjọba àti bandit
Nigerian government ni wọ́n rí bandit báyìí tí wọ́n fi sílẹ̀. Ẹ wá wo weapon tí wọ́n gbà lọ́wọ́ àwọn people yìí. Lọ́wọ́ àwọn bandit tí wọ́n pa yìí. Wọ́n láti Nigeria ni wọ́n ti wá. Ní Mali tí gbogbo wa mọ̀ wípé ibẹ̀ ló ti máa ń wá. Àwọn wá sọ wípé àti Nigeria ni wọ́n gba border wọlé sí ọ̀dọ̀ àwọn. Tí ẹ bá rí wọn, ha, Jésù. Tí ẹ bá rí bí wọ́n ṣe pọ̀ tó pẹ̀lú weapons. Mo ní fídíò ẹ̀ lọ́wọ́ ohun tí mi ò bá ní mi ní sọ pé mo ní. Ẹni tí mo bá sọ̀rọ̀ lórí fóònù gan pariwo ní pé Lady K kí ló dé tó pariwo tó yìí. Mo ní fídíò kan ni mo rí tí wọ́n sẹ́ndì sí mi. Mo ní báwo ni ìbá ṣe dá tó ká lè post irú fídíò yìí. Kẹ wá wo àwọn nǹkan èròjà tí wọ́n gbà lọ́wọ́ àwọn pípù yìí. Ó wá pa wọ́n wá sí òkú wọn sílẹ̀ lẹ̀ lọ báyìí. Àwọn tí wọn ò tí ì pa wọ́n dá wọn jókòó wọ́n pọ̀ bíi gbogbo ìlú wá pélé wọn lórí. Wọ́n pọ̀ tó jẹ́ pé weapons tó gbà ní ọwọ́ wọn àti mọ́tò àti àwọn bọ́ọ̀bù àti oríṣiríṣi àwọn nǹkan ìjà olówó burúkú tó gbà tí wọ́n bá kó sínú store spiritual store mi wàláì kò lè gbà. Nínú spiritual store ibi nìkan ni mo sọ o mi ò sọ àwọn store tó kù o ibi báyìí nìkan wàláì kò lè gbà níbi tó pọ̀ dé. Àwọn that same bandit ni Gumi wá lè ṣe news ló lè gbé sí news daily news ló gbé o kò ń ṣe àwọn news tẹ́ bá sọ pé propaganda ni wọ́n gbé o tí Gumi lè fèsì gbogbo ayé sọ wípé allow bandits ó dẹ̀ tún fún wọn ní qualification bandits ṣé Gumi ò mọ̀ túmọ̀ bandits ni ṣé àwọn Nigerian government ṣé wọn ò mọ̀ túmọ̀ bandits ni àwọn ọ̀daràn. Allow bandits to guide our forests for peace to reign. That is pé tí wọ́n bá allow bandits kó protect the forest wa peace ò lè reign ní Nigeria. Tí wọ́n ò bá gbé iṣẹ́ security iṣẹ́ ẹ̀ṣọ́ ààbò igbó kí wọ́n gbé fún àwọn bandits peace ò lè reign. Ṣé mo pé kì í ṣe àná kì í ṣe ní tí Gumi ti threaten Nigerian government. This same Gumi náà ló sọ wípé àwọn bandits nǹkan tó máa jẹ ló wá kí Nigerian government lọ fún ọ lówó or else tó bá lọ kidnap àwọn ọmọ ní school owó ò ní dá sí. Ó ní ṣe kidnapping tí wọ́n ṣe they are just doing it láti fi wá nǹkan tó máa jẹ. This same Gumi ẹjọ́ nínú Gumi àti Nnamdi Kanu ta ló yẹ kó wà lájàlẹ̀ ẹ bá mi kọ sí comment section ẹ ní ṣòfò láyé yín. Nínú Gumi àti ẹ gbọ́ pé bàbá mi Májàsọ́lá ò sí látìmọ́lé so mi lè fi Gumi wé Májàsọ́lá báyìí sìn mi lè fi wọ́n wé but máa fi Gumi máa fi wé Nnamdi Kanu. Nínú Nnamdi Kanu àti Samuel Pan àti Gumi ta ló yẹ kó wà látìmọ́lé nínú àjálẹ̀ tí ò ní oúnjẹ jẹ kí wọ́n dé ní chain lọ́wọ́ chain lẹ́sẹ̀ méjèèjì ta ló yẹ kó ṣe bẹ́ẹ̀ fún ẹ bá mi kọ sí comment section ẹ ṣọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà láyé yìí. Gumi yẹn ló rìn ló yọ fada ó wọ plane ó wọ mọ́tò ó lo escorter ó láwọn ọlọ́pàá tó ń tẹ̀lé ó láwọn mopo tó ń tẹ̀lé ó láwọn DSS tó ń tẹ̀lé for security purpose. Lé ẹni tó ní kẹ́ allow bandit tí gbogbo ayé kọ̀ àwọn ẹni ègbé ẹni ìparun ẹni ìkọ̀sílẹ̀ lẹ́ni tó lè sọ wípé kẹ́ allow wọn kíjọba allow wọn láti ṣọ́ forest wa ṣe ti ní wípé a ti wọ̀ ní Nàìjíríà àti wọ̀ ní ìlú yẹn. Now gbogbo nǹkan tá a rí nísìn ìjẹ́ a rí gbogbo ẹ̀ nígbà tó fẹ́ ṣe election 2023 ṣé a rí nígbà tí wọ́n fẹ́ ṣe election ní 2019 ṣé a rí nígbà tí wọ́n fẹ́ ṣe election ní 2015 ṣé a rí ìwé nígbà tó fẹ́ ṣe election ní 2011 àwọn nǹkan tá a fèsì nísìn ibi tẹ́ bá ti mọ̀ pé election 2027 wọ́n máa bad death nígbà jù bẹ́ẹ̀ lọ lórí ètò orúkọ ti tèmi ò yí padà Lady K Ìfẹ́olúwa show the baby of Oduduwa nation. Ẹ wá ra ohun tí mò ń tà tí mò ń tà ẹ wá ra ohun tí mò ń tà àwọn Nàìjíríà kan dùn mọ́ mi bó ṣe ń lọ àánú àwọn innocent people ló kàn ṣe mí. Ẹ wá ra ohun tí mò ń tà yes ẹ tí àwọn kan tó wà lẹ́yìn mi kò ṣe ní gbọ́dọ̀ bá tún tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo kí fídíò máa lọ gòjò spiritual items àwọn iṣẹ́
àwọn iṣẹ́ tó confirm tó mú yes 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 ẹ lọ iṣẹ́ lọ́dọ̀ Lady K kẹ́rí títóbi ìyanu Ọlọ́run ẹ gbọ́ ni Jésù nìkan lọ́ba ẹ̀yin tẹ́ bá ní àwọn nǹkan spiritual tẹ́ lè lò ní ọṣẹ ni lọ́fíńdà ni oil ni ẹ má bínú pé mo step pause ẹ tán ní kí bá wọn send the oil òun ni mo rántí bí mo ṣe dárúkọ oil yẹn ọba wọn send ẹ so ẹ̀yin tẹ́ ní the oil àánú oil ìṣẹ́gun oil arọ́bí back to sender àwọn nǹkan ìṣẹ́gun lónírúurú bíbélì gan sọ lóhun tó bá ní ni kò fi ra ẹ̀mí ẹ padà ẹni tó bá dákẹ́ táyà bá dákẹ́ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ kọ́ta gbogbo ká ẹ mọ́lé kó dẹni tó máa sùn tó máa jẹ́ nínú ogun ó gbọ́ gbẹgbẹgbẹ ò bá wọn gbé pàrà gbé láyé wọ́n náà wá gbogbo ọ̀nà tó bá lè tọ̀ láti fi ráyé gbé nítorí èmi kọ́ nítorí ọ̀la ẹlòmíì ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́ tó wà kì í ṣe ogun tó wọnú ayé lẹ́sẹ̀kẹsẹ̀ ogun tó ti prógráàmù sínú ayé látọjọ́ pípẹ́ ni nítorí ó jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ orí rẹ̀ ní wípé òun wà òkè òun ò ní ṣòro kankan kò sí kankan tó ṣòro kò sẹ́ni tí ò ní ṣòro ẹ̀yin dádì mẹ́yìn mọ́ mi fact ni mo sọ fún yín yẹn kò sẹ́ni tí ò lógun èèyàn tí ò bá lógun kò sí láyé yìí àbí kó jẹ́ wípé aṣiwèrè tí wọ́n ti parí iṣẹ́ ayé ẹ̀ tí wọ́n ti níbi wípé kò lè jẹ́ èèyàn bọ́ tó máa fi sílẹ̀ Ọlọ́run wọ̀ òun ní ológun ìjọ tá ń bọ̀ wá sáyé gan togun tibitire kọ́ la wá sáyé ni Ọlọ́run tó dá wa wá sáyé tibitire ó ní ohun tó fi sọ fún wa ilé ayé tá wà yìí ilé ayé tó lágbára ni níwọ̀n bàgbà tó ṣì wà láyé tó ti dòkú má gọrẹ má túra ẹ sílẹ̀ gbogbo ọ̀nà tó bá mọ̀ láti lè fi dáàbò bóra ẹ láti lè fi ra ayé gbé fúnra ẹ ẹjọ́ ẹ̀tọ́ gbogbo ọ̀nà tó bá mọ̀ pò lè fi ra ayé gbé fún àwọn ọmọ kó bá lè fi fọkànbalẹ̀ jẹ́ ọmọ lọ́jọ́ ọ̀la kó bá lè ní ìsinmi lórí ọmọ lọ́jọ́ ọ̀la kó má jẹ́ wípé nígbà tágbà bá dé ló mọ wọ́n máa sá kíjokíjo ló máa sọ pé ọmọ mi eléyìí kíní kan ṣe tọ̀hún kíní kan ṣe òun ló ṣe sọ wípé àti kékeré ló yẹ ká ti pẹ̀ka àrókò tó bá dàgbà tó ẹbọ ló bá máa gbà ẹlòmíì ò rí èèyàn lè súnmọ́ tó máa tọ́ sọ́nà tó máa já sí ẹlòmíì á ní mo ti lò 50 years nínú òyìnbó ṣéyàn kan lè máa ṣe bí ṣá tí wọ́n bá ṣe yí àwọn ọmọ yín kọ́ ṣe kíni kẹ dira fáwọn ọmọ ẹ̀yẹ má dira fúnra yín ẹ dira fáwọn ọmọ tẹbí nítorí ènìkan nítorí ọ̀la ni nítorí ìgbà tó bá fẹ́ máa ṣègbéyàwó èyí tó fẹ́ fọ́kọ tó bá fẹ́ fọ́kọ èyí tó bá fẹ́ láya tó bá fẹ́ láya èyí tó bá fẹ́ ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé rí mi ò fọ́ọ̀sì èèyàn èmi máa ń láìka àti cancel èèyàn mi ò fọ́ọ̀sì èèyàn pé wá ra àjò lọ́dọ̀ mi wá ṣáájò lọ́dọ̀ mi no mi ò fọ́ọ̀sì èèyàn ṣùgbọ́n màá fọ́ọ̀sì yín wípé ẹ lọ tọ́jú ara yín ẹ má wúra yín ní wọn tẹ́tẹ́rẹ́tẹ́ àìmọye ẹlòmíì tó jẹ́ wípé arúgbó ló fi wá ṣe wàhálà lórí ọmọ nísìn lásìkò tó yẹ kó jókòó kó jẹun ọmọ tẹ́lómi ti fọkàn balẹ̀ sí pé yes I give thanks to God all my children are doing well they are fine ibi tí yóò lérò báyìí ni Sátánì máa gbà yọ láwọn máa di pé kí ló wá ṣe ìwọ ọmọ ìbáyìí kí ló wá ṣẹlẹ̀ báyìí kí ló tún dé ìwọ la tún rí gbọmọ náà máa pe mọ́mí in fact I don't really even understand what is going on anymore òun ṣe lè yóò bọ́ lọ́wọ́ òun tájẹ̀tì lè yóò jábọ́ òun ṣe ibì kan ni Sátánì máa gbà wọlé kò sí ẹni tí ò lógun èmi tí mo jòkó ìbò lógun tèmi bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ò lógun nítorí náà ẹ jẹ́ ká tọ́jú ara wa gbogbo ayé wa pátápátá Ọlọ́run á bá wa ṣe ipa ọ̀tá ò ní ká wa ìmọ̀ òkùnkùn oníjọ lórí ayé wa ẹ bá mi fọ́ ètò yìí síta fún àǹfààní èyí tẹ́ bá wá nílò àwọn nǹkan àdúrà bóyá láti fi dáàbò bóra yín ni àwọn nǹkan ìṣẹ́gun lóríṣiríṣi tí mi ò lè kà tán lórí social media torí ohun tá a bá fi pamọ́ ló níyì gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K Olúwaṣọ tẹ́ bá fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street Hamilton downtown the only thing kan ni wípé mi ò wá ọ̀rẹ́ mi ò ní ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ tá bá jọ fẹ́ ṣe jẹ́ ká jọ máa ṣe lórí fóònù Lady K mo kàn wá kí ẹni ẹjọ́ ẹ má wá mi ò kó mọ ẹni bá wá ṣọ́ọ̀bù mi wá rajà ni that is why me ní visitors chair this is the only chair I have in my shop mi ò ní visitors chair but tẹ́ bá wà ní tòsí tẹ́ ní nǹkan tó ní agbára tó jẹ́ wípé you can't tell me on phone you need to see me feel free to come you are welcome because
kí ọgbọ́n bí wà tó yẹ pé téèyàn bá rí yàn one on one lèèyàn máa lè ṣàlàyé délẹ̀délẹ̀ lèèyàn máa lè ṣàlàyé délẹ̀délẹ̀ ó dẹ̀ bẹ́tà kẹ́ ṣàlàyé délẹ̀délẹ̀ ká mọ bí ta máa ti mú ká má mú ní àárín méjì. Àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù, ipá yóò ní ká wa, ìmọ̀kùnkùn oníṣẹ́lé wa lórí. Anything àjò tẹ́ bá fẹ́, anything tẹ́ bá fẹ́, ìbàjẹ́ fún iṣẹ́ ni, ìbàjẹ́ fún ọkọ, ìbàjẹ́ fún ìyàwó, any àjò tí ẹ bá fẹ́ láti lò, ẹ contact Lady K Ìfẹ́olúwa Show. Ẹ̀yin tẹ́ bá wá location mi, ẹ lè Google ẹ̀ Lady K African Store ní Amity. Á fún yín ní location mi 76 Wentworth Street, Amity downtown. Ibi tí mo wà nìyẹn. Ẹ máa bọ̀ wá, àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù, ogun ayé wa ṣẹ́. Gbogbo ibikíbi tí Sátánì lè fi ara pamọ́ sí, tó lè lóun fẹ́ máa gbabẹ̀ láti dà wá láàmú, ọ̀rọ̀ àti síta. Gbogbo ibi ìkọ̀kọ̀, gbogbo ibikíbi nínú ayé wa tí Sátánì rí níbi ìkọ̀kọ̀ tó rò pé òun lè fi ara pamọ́ sí, ọ̀rọ̀ àti síta gbangba. Ẹni mímọ́ Ísírẹ́lì kò ní fi àyè gba Sátánì láti rí èmi àti yín mọ́ àtàwọn ọmọ wa mọ́ àtọkọ àtaya lórúkọ Jésù. So bó ṣe jẹ́ nìyẹn. Fún àǹfààní èyí tẹ́ bá tún wá fẹ́ ra product iléeṣẹ́ TN, product iléeṣẹ́ TN tẹ́ bá gbọ́ ìṣègò ogun diabetes máa ti tàn méjì péré ló ṣẹ́kù. Ogun diabetes méjì péré ló ṣẹ́kù. Just two lógun diabetes kù. Ajẹ́bídọ́ confirm. Blood pressure òun lélẹ̀. Jẹ̀dí. In fact, àwọn èèyàn dẹ̀ ṣe kiri. Ṣé tí àwọn èèyàn bá rajà lọ́wọ́ mi tó bá ń give testimony, inú mi máa ń dùn, mo máa ń dúpẹ́ fún Ọlọ́run mi. Àwọn èèyàn dẹ̀ fún mi ní testimony àti ti diabetes gbogbo jẹ́mi tẹ́ni, including the spiritual items. That is why I keep on doing what? Moving forward because òtítọ́ ni mo gbé dání. Mi ò ní gbẹ́bù fún yín. Mi ò ní gbé nǹkan burúkú fún yín. Èèyàn tí yóò máa gbé nǹkan burúkú fún ẹjọ́ ṣó máa tún wá mọ́. Kò ní wá mọ́ débi tó máa introduce èèyàn sí ẹ. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ọba tí ò fi mí sílẹ̀. Ọba tó kọ́ mi, tó tọ́ mi, tí mo fi lè gbé òtítọ́ dání, tí mo sì di òtítọ́ mọ́ ẹrù mi, tí kò jẹ́ kójú kọ́ tì mí. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ patronize, gbogbo yín mọ́mì dáàdì, thank you so much. Lágbára Ọlọ́run ẹ̀yin ní kò ṣayé yín. Ẹ̀yin tí máa fẹ́ràn aṣọ, ó dẹ̀ yẹ kí n tú aṣọ fún wa tí mo tẹ̀ wá bíbá ilé mi, tí mi ìjókòó síta. Mo ní àwọn aṣọ kan bíbá. Mi ò fọwọ́ aṣọ bí ṣe ṣèèsì o. But tẹ́ bá fẹ́ àwọn aṣọ ṣèèsì, ẹ máa bọ̀ nínú ṣọ́ọ̀bù méjèèjì tó wà níwájú yẹn. Àwọn aṣọ ṣèèsì wà ńbẹ̀. Both our showroom and the middle one, our aṣọ ṣèèsì nìyẹn, and they are all beautiful too. Gbogbo àwọn aṣọ tó wà ńbẹ̀, ẹ trust me, kò sí àṣàdànù níbẹ̀. Àwọn aṣọ tẹ́ máa rà, tẹ́ máa tuntun rà ni pé wow, this is beautiful. Mo kàn mọ́ fi ṣe says pé yes, mo fi ṣe ìdúpẹ́ fọ́lọ́run wípé ṣé mi náà ní àti pọ̀dún kan lẹ́nu business yìí náà. Mi ò tí pọ̀dún kan, yes, mi ò tí pọ̀dún kan lẹ́nu business. So mo ṣe fọwọ́ aṣọ yẹn ṣe says. Mi ò ń ṣèyàn tó máa ní ó yẹ máa bọ̀ wá fẹ́ ṣí ṣọ́ọ̀bù mi ì ṣe bẹ́ẹ̀. Gbogbo yín kàn déédéé rí ni. Kódà ìjọ tí mo gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mi, ìjọ yẹn ni mo fọ̀, ni mo bless yẹ, ni mo ṣiṣẹ́ sí. Mo kó ọjà mi wá ọjọ́ kejì, ọjọ́ kẹta mo fi kọjá mi. Mo dẹ̀ ṣe kọjá mi wá, mo ti ṣe program mi nìṣó. Mi ò ṣe pé mo ti gba ṣọ́ọ̀bù ó yẹ wá bá bless ṣọ́ọ̀bù, a fẹ́ ṣí ṣọ́ọ̀bù o, a fẹ́ ṣe paparazzi. Mi ò ṣe bẹ́ẹ̀. So mo kàn dẹ̀ wípé let me do sales fún gbogbo àwọn tó support mi láti máa bá mi rajà. Because tí màá ṣe ìtẹ́ bá mi rajà ni, mi ò lè mú débi tí mo mú dé yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kì í ṣe wípé èèyàn kan gbé owó kan fún mi. Kì í ṣe wípé mo jẹ tẹ́tẹ́ kan. Ọjà tí mò ń tà ni mo fi ń yí, so tí ẹ bá mi rà, mi ò lè débi tí mo dé. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ ṣé, especially àwọn tó ti kọ́kọ́ rajà lọ́wọ́ mi gbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọjà. How I wish pé mo sì lè ní contact gbogbo wọn, kí gbogbo wọn wá rajà sí, kí wọ́n máa ṣe sales fún wọn. Gbogbo àwọn tó bá mi rajà gram tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọjà. Ní sunkún láyé yín, ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí yín. Ní mọ bójú ọmọ. Àtẹ̀yìntẹ́ tún ṣe bá mi rà, àtẹ̀yìntẹ́ tún máa bá mi rà. Because tí o bá ń ṣe gbogbo èyí faucet yẹn ni mi ò lè débi tí mo dé yìí. Bẹ́ẹ̀ ni. Inú ilé mo ti tajà, ó dẹ̀ bá mi ra gbogbo aṣọ tí mo kó wọlé tán. I was like, mo tún sáré order. From there, mi náà dẹni tó ń raṣọ fún ara mi tí mo wá ní tailor. Mo yẹ tailor tí mo ní.
kódà mo tún fi tailor ṣàkọni tó bá ti lè bá ṣọkọ jẹ́ bá ẹ jọ̀ọ́ mi gbéṣẹ́ fún yín mo máa tún gbé fẹ́ lómi ọlá yín ni so ẹ tí wọ́n patronize mi ẹ jọ̀ọ́ so mo láwọn aṣọ bíbá yìí ó láwọn aṣọ gbogbo àwọn aṣọ tó wà bíbá yìí they are all new arrival gbogbo ọjà ta ní tẹ́lẹ̀ mo ti tò wọ́n sàn so gbogbo ọjà tó wà bíbá yìí new arrival ni gbogbo ẹ̀ new arrival ni so àti tọkùnrin àwọn aṣọ tọkùnrin lélẹ̀ bíbá yìí ìmọ̀ bí ẹ máa rí dáadáa bẹ́ẹ̀ yẹn àwọn aṣọ tọkùnrin Kampala ọkùnrin ó pọ̀ ó yapa ẹ wò ó bí for mouth ṣẹ́sírí tí bá ṣe ń kó sẹ́ẹ̀tì báyìí bíi 10 síta aṣọ ọkùnrin ni gbogbo ẹ̀ aṣọ ọkùnrin lóríṣiríṣi style àti oríṣiríṣi different sizes òun ni ẹ wò ó aṣọ ọkùnrin àdìrẹ ọkùnrin ṣẹ́ ti rí wọn báyìí àwọn Kampala fáwọn dádì mi ó tún kú o iṣẹ́ lè ṣú ẹ̀tọ́ kí fọ́gíráàmù mi máa lọ gùn jù ẹ jẹ́ bá mi share o ẹ bá mi share wọ́n bá mi rajà ẹ jẹ́ tún fáwọn another set mi wá ẹ tún wò ó ṣe tún ní báyìí another one òun tún ní nǹkan ti ṣẹ̀ṣẹ̀ ràgò ṣẹ́ tí rí ẹrù mu gbé dání ṣẹ́ tí rí these another ones ṣẹ́ tí wọ́n bá ó tún kú o ẹ jẹ́ fáwọn ilé fọ́ọ̀kì padà. Ó tún kú tẹ́ bá gbọ́ ó kú nìkan ń lọ so ẹ wá patronize mi o ẹ ṣàánú mi àwọn ànọ́dá wọ̀ tún lè ẹ tún wà wẹ́lẹ̀ ṣẹ́tún rí ẹ wà àwọn sẹ́ẹ̀tì báyìí sí bẹ́ẹ̀ ó tún kú o ní ìtẹ̀lé ṣó yìí tọ́nà ẹ wò àwọn kan ní ṣẹ́tún rí ó pọ̀ bẹ́ẹ̀ mi lè show yín tán so mo láwọn ọjà new arrival same thing àwọn tó bìrì àwọn aṣọ tó fine àwọn fine Kampala and any aṣọ tẹ́ bá rí lọ́wọ́ mi size tẹ́ bá rí mo ní ó kéré jù máa ní 5 ẹ̀ ó kéré nìyẹn 5 àfi tí a bá ti tà tán tó láti tàwọn míì ó ti fẹ́ tán ẹwẹ́ lẹ́yìn sìn ó ti tán báyìí very beautiful ó yàtọ̀ sí àwọn tí mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́ ti rí fún ara mi mo rà mọ́ wọn ẹyọ kan tẹ́lẹ̀ ìṣẹ́kù lélẹ̀ báyìí ẹyọ kan and this ẹyọ kan is size 14 lélẹ̀ báyìí so mo ní wọn lóríṣiríṣi ẹyọ kan tẹ́lẹ̀ fún mi so ó dẹ̀ ní big gèlè mo dẹ̀ ní àwọn tumog lóríṣiríṣi àdìrẹ yapa àdìrẹ yẹn ṣe yapa náà mélòó mo fẹ́ kó síta mélòó mo fẹ́ tú ọ̀sẹ̀ bá gbọ́ pé wọ́n pọ̀ yẹ́yẹ́ wo àdìrẹ tún lélẹ́yìn náà mo ní wọn lóríṣiríṣi àdìrẹ tún lélẹ́yìn náà àdìrẹ wùtáṣọ òkè òun lélẹ̀ kọ́là neck ẹ̀yin tẹ́ bá láìka aṣọ kọ́là òun ní ẹwọ́ ìṣe ọrùn ẹ̀ mo ní kọ́lọ̀ dẹ̀ náà láì pẹ́lẹ̀ kú bíi méjì àbí mẹ́ta ṣá ìyẹn náà tún kù eléyìí sìn èmi náà ti lẹ́yọ̀ kan bẹ̀ ìbọn sáyẹn fà ìbọn ó dẹ̀ pé òun tiẹ̀ mẹ́wàá ẹ̀ ni mo ṣe because I love that style ó fà ìbọn mẹ́wàá ẹ̀ méjì tó ṣẹ́kù ni èmi náà mẹ́yọ̀ kan bẹ̀ so 7 ó ti lọ so just 2 ló kù so àwọn aṣọ yapa o ẹ̀yin ìyá mi ẹ wá bá mi rajà ẹ wo style méjì tẹ́lẹ̀ náà ṣẹ́kù lélẹ̀ mo hangi kan sára Manuki ẹ̀yin tẹ́ bá ń wo TikTok mi Facebook mo fi polówó tí mo fi sára Manuki lára ẹ̀ ó ti rà lọ ó ti lọ so ó pọ̀ lóríṣiríṣiríṣiríṣi ń bì báyìí so àwọn patronize mi á bá mi rajà ẹ lè rajà ọdún sílẹ̀ ẹ lè raṣọ birthday yín sílẹ̀ ẹ lè raṣọ tẹkọ̀ owó pòkè kò jẹ́ kí n rà sílẹ̀ anytime ni mo lè ní get together party tí mo fẹ́ lọ ẹ wọ̀ wọ́n lọ síbẹ̀ skirt and blouse náà wà ṣòkòtò àti top ó wà gbogbo ẹ̀ àwọn 3/4 náà lóríṣiríṣi tẹ̀ débi tẹ̀ tàwọn ilé rárá mi ò fàwọn ilé hàn yìí ilé báyìí sí this one is ṣẹ́tírí òun ni mo ní size 12 size 14 size 16 òun nìyí ṣẹ́tírí mo wá ní wọn lóríṣiríṣi tí kì í ṣe ẹyọ kan mo ló ní mix colour ẹ̀yin tẹ́ bá fọ́ ní mix colour náà ó wà ẹ jẹ́ kó fi sample mix colour ẹ̀ hàn wá mix colour mo tẹ̀ láwọn mix colour yẹn lóríṣiríṣi ni
òun ní miss color ní sọ fún yín paṣọ tẹ bá rí lọ́wọ́ mi kì í ṣe ẹyọ kan ó kéré ni mo máa ṣe 5 ẹ̀ ó kéré ni àwọn àmọ́dá wọn tún lélẹ̀ so ẹ jẹ́ wá patronize gbogbo àwọn eléyìí báyìí sìn 3/4 ni wọ́n eléyìí sìn size 12 3/4 ṣòkòtò àti top size 12 wà gbogbo mo sọ lẹ́ẹ̀kan náà. This is another one. This is another size 12. Size wo lele? Size 10. Size 10 lele. So gbogbo ẹ̀ ló kún bí báyẹn ìyá mi. Mi ò fẹ́ kí program yìí kó gùn jọjọ torí Ọlọ́run. Ẹ ní nìkan ṣayé yẹn bá mi share. Ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni. Káwọn èèyàn lè ṣe kíni? Kó lè patronize mi. Ẹ bá mi share. Ojú òní tí yẹn ní nìkan ṣayé yín. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín. Ẹ ní lójú ẹkún ẹ ní lẹ́rẹ̀kẹ́ òṣì. Ayé ò ní mú yín, ayé ò ní béèrè wípé bo lọ́lọ́run yín wà. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rere fún mi, ẹ̀yin náà máa ṣe rere nítorí Bíbélì gan sọ, ó lẹ́ni tó fẹ́ rere fún Jerusalem yóò ṣe rere. Àwa ni wọn Jerusalem ti sìn. Bẹ́ẹ̀ ni, ó ṣe Jerusalem ti Israeli lọ. Èèyàn tó bá ti fẹ́ rere fún ọmọ làkejì ẹ̀, òun náà máa ṣe rere. So ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi, bàbá mi, mo bẹ̀ yín. Ẹ̀yin tó ẹni nìkan ṣayé ẹ̀yin tó lọ́wọ́ máa ràn yín lọ́wọ́ tí làálàá kókó jọjọ yín kò ní já sásán. Tẹ́ẹ̀ní ríbi lórí ọmọ ẹ rí pé mi ò lọ sáwọn sáìdì bẹ̀yẹn lọ máa ṣọwá. Ẹ̀ní ríbi lórí ọmọ lórí ọkọ lórí ayé yín ẹ jọ̀ọ́ bá mi share ètò mi ẹ dẹ̀ patronize mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ojú òní tí yín mi níwá yín tẹ́ ìtẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn aṣọ sales yín fún gbogbo àwọn lace tí mo nílò òun yẹn mo ti filẹ̀ fún sales including aṣọ òkè damask mo ṣe sales gbogbo ẹ̀. Mo ṣe sales wọn gbogbo ẹ wà nínú shop méjèèjì lọ so ẹ wá patronize mi ẹ wá bá mi rajà yìí tẹ́ bá fi wá sí shop mi èmi ìjù báyìí lọ o mi ò sọ fún yín pé shop lábẹ́rẹ̀ kẹtẹ o tó wá ní àìsẹjá adébẹ̀ ká lọ wò shop kónkolo ẹ̀yin náà rí kónkolo òun ni ìkíní kejì tọ̀hún náà kónkolo báyìí náà ní ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ̀n ṣùgbọ́n mo nígbàgbọ́ pé pẹ̀lú látìlẹ́yìn gbogbo ẹ̀yàn ọmọ Oòduà pátápátá jákèjádò àgbáláyé ó máa di nílá kónkolo yá di nílá ń tó lè mú mi ta fi lè kúrò nǹkan ọ̀rọ̀ yàrá ta fi débi kónkolo yìí á tún débi nílá láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tá bá mi ṣàmì fún re ire àwọn ọmọ tí yín náà wá ṣojú ẹ̀mí yín àwọn ọmọ yóò ní dológo àná torí ọ̀pá náà ògo yẹn tán náà ni ò fún wọn ṣe àwọn ọmọ tí yín náà ní dológo àná so ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ wá bá mi rajà mo dẹ̀ ní oyin original oyin gidi tí bá ti lè wá ṣe programu bíbá máa polówó ọjà ṣáá ni kálọ̀ òun yẹn la wà ń sìn máa kàn máa fẹnu sọ ní mi ní display oyin original oyin oyin kò síbi tí mi ò lè send ẹ̀ sí any country ẹ gbá mi lágbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra agogo gbàlà lọ́fíńdà lóríṣiríṣi Ẹ̀pẹ̀lẹ́dìkẹ́ Ìfẹ́ Olúwa show the baby of Odùduwà nation ẹ pè mí sórí agbo gbogbo ẹ ló wà tàǹtàǹ bí tó bá lè jẹ́ pé tẹ́ máa fi so ọkọ yín ni ìyí tó tún rẹ̀ nílùú sí ni ẹ̀kọ́ lọ ń ṣàánú lọ́wọ́ àwọn gbọkọgbọkọ ẹ̀yin tẹ́ bá lè fẹ́ di ọkọ yín náà ẹ mọ́ bọ̀ wá kò sí wàhálà á bá yín lọ́ọ̀kì ẹ̀ ẹ̀yin tẹ́ bá lè fẹ́ lọ́ọ̀kì ìyàwó yín náà ẹ mọ́ bọ̀ wá á bá yín lọ́ọ̀kì ìyàwó yín ẹ wo mo ń lo program yìí ti gùn ẹ ṣé gan mo dúpẹ́ mi ò ṣeré o ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ́ọ̀kì ọkọ yín tẹ́ fẹ́ lọ́ọ̀kì ìyàwó yín ẹ pè mí màá bá yín lọ́ọ̀kì wọn pa ní màá kàn parí ẹ̀ má gbélé yín lọ́wọ́ ni bó bá ṣe wù yín kẹ́ ṣe ẹ lọ lọ́ọ̀kì wọn bó bá dẹ̀ ṣe wù yín kémi ṣáà ti gbé fún yín ẹ dàbọ̀.